Gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ́ ń gbọ́ mi nílé, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, mo kí wa wípé a kú àbọ̀ sí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí, ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa ilé ìjọ Ọlọ́run tí à ń tẹ̀lé ìlànà ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí tí í ṣe ìsinmi ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án 2024 òun ni Sólómọ́nì ya tẹ́ḿpìlì sí mímọ́. Sólómọ́nì ya tẹ́ḿpìlì sí mímọ́. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé àwọn ọba kìíní orí kẹjọ. Àwọn ọba kìíní orí kẹjọ. A yọ àwọn ẹ̀kọ́ náà kà ní nínú orí náà. A yọ ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹrìnlélógún kà. A yọ ẹsẹ̀ ìkẹtàdínlógójì sí ìkọkàndínlógójì kà. A yọ ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta sí àádọ́ta. A yọ òun náà kà. Eléyìí ni àwọn abala mẹ́ta tí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí tó pín sí. Àwọn ọba kìíní orí kẹjọ òun la ti ń lọ kẹ́kọ̀ọ́. Tí bíbélì yín bá wà ní àrọ́wọ́tó yín, ẹ dákun ẹ ṣí kájọjọ kẹ́kọ̀ọ́ ká sì ka ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ wà ń bẹ̀? Mò ń kà látinú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Àwọn ọba kìíní orí kẹjọ. Mo bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkejì ó lé ní 20. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé Sólómọ́nì sì dúró níwájú pẹpẹ Olúwa lójú gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì. Ó sì na ọwọ́ rẹ̀ méjèèjì sókè ọ̀run. Ó sì wí pé, Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kò sí Ọlọ́run tó dàbí rẹ lókè ọ̀run tàbí ní ìsàlẹ̀ ilẹ̀, tí pa májẹ̀mú àti àánú mọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ tí ń fi gbogbo ọkàn wọn rìn níwájú rẹ̀. Ẹni tí ó ti bá ìránṣẹ́ rẹ̀ Dáfídì bàbá mi pa ohun tí ìwọ ṣe ìlérí fún un mọ́. Ìwọ fi ẹnu rẹ sọ pẹ̀lú, ó sì ti fi ọwọ́ rẹ mú un ṣẹ gẹ́gẹ́ bó ṣe rí lónìí. Ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Bí ìyàn bá sì mú ní ilẹ̀, bí àjàkálẹ̀ àrùn ni, tàbí ìrẹ̀dànù, tàbí bíbu, tàbí eṣú, tàbí bí kòkòrò tí ń jẹnu bá wá, bí ọ̀tá bá dó tì wọ́n ní ilẹ̀ wọn, ní ilẹ̀ ìlú wọn, àjàkálẹ̀ àrùn gbogbo, àrùn kí àrùn gbogbo, àdúrà kí àdúrà, àti ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀, tí a bá ti ọ̀dọ̀ ẹnìkan tàbí láti ọ̀dọ̀ gbogbo Ísírẹ́lì ènìyàn rẹ gbà, tí olúkúlùkù yóò mọ ìbànújẹ́ ọkàn ara rẹ̀, bí ó bá sì tẹ́ ọwọ́ rẹ̀ méjèèjì sí ìhà ilé yìí, nígbà náà ni kí ìwọ kí ó gbọ́ ní ọ̀run ibùgbé rẹ, kí o sì dáríjì, kí o sì ṣe, kí o sì ṣí fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. Ọkàn ẹni tí ìwọ mọ̀, nítorí ìwọ nìkan ṣoṣo, Olúwa, ni ó mọ ọkàn gbogbo àwọn ọmọ ènìyàn. A ó tún fò fẹ̀rẹ̀ sí ẹsẹ̀ ìkẹrìndínlọ́gọ́ta 46. Ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Bí wọ́n bá sì ṣẹ̀ sí ọ, nítorí kò sí èèyàn tí kìí ṣẹ̀, bí ìwọ bá sì bínú sí wọn, tí o sì fi wọ́n lé ọwọ́ àwọn ọ̀tá wọn, tó bẹ́ẹ̀ tí a kó wọn lọ ní ìgbèkùn sí ilẹ̀ ọ̀tá jíjìnà tàbí nítòsí, bí wọ́n bá sì ro inú ara wọn wò ní ilẹ̀ tí a gbé kó wọn lọ ní ìgbèkùn, tí wọ́n bá sì ronúpìwàdà, tí wọ́n bá sì bẹ̀ ọ́ ní ilẹ̀ àwọn tí ó kó wọn nígbèkùn lọ, wípé àwa ti dẹ́ṣẹ̀, àwa ti ṣe ohun tí kò tọ́, àwa ti ṣe búburú, bí wọ́n bá sì fi gbogbo àyà àti gbogbo ọkàn wọn yí padà sí ọ ní ilẹ̀ àwọn ọ̀tá wọn tí ó kó wọn ní ìgbèkùn lọ, tí wọ́n sì gbàdúrà sí ọ sí ìhà ilẹ̀ wọn tí ìwọ fi fún àwọn bàbá wọn, ìlú tí ìwọ ti yàn,
àti ilé tí èmi kọ́ fún orúkọ rẹ. Nígbà náà ni kí ìwọ kí ó gbọ́ àdúrà àwọn ènìyàn rẹ àti ẹ̀bẹ̀ wọn ní ọ̀run ibùgbé rẹ, kí o sì mú ọ̀ràn wọn dúró, kí o sì dáríjì àwọn ènìyàn rẹ tí ó ti dẹ́ṣẹ̀ sí ọ, àti gbogbo ìrékọjá wọn nínú èyí tí wọ́n ti ṣẹ̀ sí ọ, kí o sì fún wọn ní àánú níwájú àwọn tí o kó wọn ní ìgbèkùn lọ. Kí o sì fún wọn ní àánú níwájú àwọn tí ó kó wọn ní ìgbèkùn lọ, kí wọn kí ó lè ṣàánú wọn. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ àkọsórí, òun ni ẹsẹ̀ ìkejì-ó-dín-ní-ogójì àti ìkọkàndínlógójì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Àwọn Ọba Kìíní orí kẹjọ, ẹsẹ̀ ìkejì-ó-dín-ní-ogójì àti ẹsẹ̀ ìkọkàndínlógójì. Fún àtẹnumọ́, mo tún ẹsẹ̀ méjèèjì náà kà báyìí pé àdúà kí àdúà àti ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀ tí ó bá ti ọ̀dọ̀ ẹnìkan tàbí láti ọ̀dọ̀ gbogbo Ísírẹ́lì ènìyàn rẹ gbà. Àdúrà kí àdúrà àti ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀ tí a bá ti ọ̀dọ̀ ẹnìkan tàbí ọ̀dọ̀ gbogbo Ísírẹ́lì ènìyàn rẹ gbà, tí olúkúlùkù yóò mọ ìbànújẹ́ ọkàn ara rẹ̀, bí ó bá sì tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sí ìhà ilé yìí, nígbà náà ni kí ìwọ kó gbọ́ láti ọ̀run ibùgbé rẹ, kó o sì dáríjì, kí o sì ṣe fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. Ọkàn ẹni tí ìwọ mọ̀, nítorí ìwọ nìkan ṣoṣo Olúwa ni ó mọ ọkàn gbogbo àwọn ọmọ ènìyàn. Èyí ni ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Àdúrà mi ni wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A ní máa jẹ́ akẹ́kọ̀ọ́ àbólùkọ́ nìkan, a ó lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Tí ẹ ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá mo sọ fún wa pé àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fún oṣù kẹsàn-án yìí ó ní pé àwọn aṣáájú fi àpẹẹrẹ ẹ̀sìn lélẹ̀. Àwọn aṣáájú, àwọn olórí, wọ́n fi àpẹẹrẹ ìsìn wọ́n fi lélẹ̀. Lọ́sẹ̀ tó sì kọjá lọ, tẹ́ ẹ bá gbàgbé, a rí bí Ábúráhámù ṣe fi àpẹẹrẹ ìsìn lélẹ̀ nígbà tó tẹ́ pẹpẹ fún Olúwa ní Mámúrè. Nínú ẹ̀kọ́ yẹn a sì ṣí wa níyè sí láti jẹ́ ká mọ̀ pé kìí ṣe pẹpẹ kan ṣoṣo gan ni Ábúráhámù tẹ́, pẹpẹ mẹ́ta ni. Tó gbéra láti ibi t'Olúwa ti pè é ní Háránì ti Mẹsipotémíà tí ń lọ sí ilẹ̀ ìlérí. Ìgbà tó dé Sékémù, ó tẹ́ pẹpẹ kan fún Olúwa. Ìgbà tó dé Bẹ́tẹ́lì nínú ìrìn àjò náà, ó tún tẹ́ pẹpẹ kan fún Olúwa. Ìgbà tó wá dé Mámúrè, níbi t'Ọlọ́run sọ fún ọ pé tó ń bí mo ní mú ọ bọ̀, ńbẹ̀ lóde yìí o, wòkè wólẹ̀ rìn lọ, ìwọ àti irú ọmọ rẹ ni wọ́n fi fún. Ó tún tẹ́ pẹpẹ kan f'Olúwa ńbẹ̀, pẹpẹ ọpẹ́, pẹpẹ ìsìn, pẹpẹ ìmọ̀yì, pẹpẹ ìmoore Ọlọ́run. Lọ́sẹ̀ yìí, àwọn tó ń lọ wò ó bí Sólómọ́nì ọba bóun náà ṣe fi àpẹẹrẹ ìsìn lélẹ̀ nínú yíya tẹ́ḿpìlì Olúwa t'Ọlọ́run lò ó láti darí àwọn ọmọ Ísírẹ́lì láti kọ́, nínú yíyà sí mímọ́. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà mẹ́ta. Abala àkọ́kọ́ rẹ̀ a pè é ní àdúrà ìyàsímímọ́ Sólómọ́nì. Àdúrà ìyàsímímọ́ Sólómọ́nì. Eléyìí sì ní í ṣe bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejìlélógún tí ẹsẹ̀ ìkẹrìnlélógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Àwọn Ọba Kìíní orí kẹjọ, àwọn Ọba Kìíní orí kẹjọ, ẹsẹ̀ ìkejìléníogún, ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ẹsẹ̀ mẹ́ta péré náà ni. Nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, òun ni Sólómọ́nì ti fi àpẹẹrẹ ìsìn mẹ́ta hàn wá. Àpẹẹrẹ ìsìn mẹ́ta ni Sólómọ́nì fi hàn wá nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta hàn. Àwọn Ọba Kìíní orí kẹjọ, ẹsẹ̀ ìkejìlélógún, ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún.
àpẹẹrẹ wo ló fi hàn wá nínú ẹsẹ̀ ìkejìlélógún? Nínú ẹsẹ̀ ìkejìlélógún ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀, àpẹẹrẹ ìjọ̀wọ́ ara ẹni pátápátá fún Ọlọ́run ó fi hàn wá nínú ìsìn. Eléyìí la rí nínú ẹsẹ̀ ìkejìléníogún ìwé àwọn ọba kìíní orí kẹjọ yẹn. Bíbélì wípé Sólómọ́nì sì dúró níwájú pẹpẹ Olúwa lójú gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì, ó sì na ọwọ́ rẹ̀ méjèèjì sókè ọ̀run, ó káwọ́ òkè fọ́lọ́run, ọwọ́ méjì f'Olódùmarè. Ó dúró níwájú gbogbo èèyàn, ó sì na ìkáwọ́sókè rẹ̀ níbẹ̀ ń túmọ̀ sí pé ó túmọ̀ sí pé mo jọ̀wọ́ gbogbo ayé mi, ohun gbogbo tí mo ní, ohun gbogbo tí mo jẹ́, ohun gbogbo tí mo dà, ohun gbogbo tí mo lè dà lónìí, lánàá, lónìí, lọ́la, mo jọ̀wọ́ rẹ̀ fún ọ, mo fi gbogbo rẹ̀ fún ọ. Àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ nínú ìsìn, àpẹẹrẹ ìjọ̀wọ́ ara ẹni lọ́wọ́ pátápátá fún Ọlọ́run nínú ìsìn. Èyí tí Sólómọ́nì kọ́kọ́ fi lélẹ̀ fún wa nìyí nínú ẹsẹ̀ ìkejì-ó-lé-ní-ogún orí kẹjọ àwọn ọba kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́. Àti ẹ̀wà tó jẹ́ àmọ̀ lẹ́yìn ọ̀rẹyìn nínú ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́ta orí kẹjọ yìí gan pé kìí ṣe pọ́kàndúró gbáǹtọ́ níwájú Olúwa nínú ìsìn. Ó tiẹ̀ kúnlẹ̀ ní pẹ̀lú eékún rẹ̀ méjèèjì ló kúnlẹ̀, ó sì káwọ́ rẹ̀ sókè náà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ àdúrà tó dé parí. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọ ka ẹsẹ̀ ìkẹrin-ó-lé-láàádọ́ta orí kẹjọ ìwé àwọn ọba kìíní. Ìwé mímọ́ sọ ń bẹ̀ ó ní, ó sì ṣe bí Sólómọ́nì ti parí gbígba gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ yìí sí Olúwa, ó dìde kúrò lórí ìkúnlẹ̀, ó dìde kúrò lórí ìkúnlẹ̀ ní eékún rẹ̀ níwájú pẹpẹ Olúwa pẹ̀lú títẹ́ ọwọ́ rẹ̀ sí òkè ọ̀run. Èyí tó ń fi hàn wá wípé nígbà tí ẹsẹ̀ ìkejìléníogún tí ó ń sọ fún wa wípé Sólómọ́nì dúró, nígbà tí ó bẹ̀rẹ̀ àdúrà ó kúnlẹ̀, ó sì wà lórí ìkúnlẹ̀ yẹn àti ìkáwọ́ rẹ̀ méjèèjì sókè ọ̀run, ìtẹ́wọ́ rẹ̀ méjèèjì sólódùmarè, ìjọ̀wọ́ ara ẹni pátápátá fọ́lọ́run láti bẹ̀rẹ̀ àdúrà tó parí. Inú ẹsẹ̀ ìkẹrin-ó-lé-ní-àádọ́ta ibẹ̀ ló ti parí àdúrà tó wá ṣẹ̀ṣẹ̀ dìde, tó ṣẹ̀ṣẹ̀ káwọ́lẹ̀. Ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀, ohun yòówù tá a lè jẹ́ nínú ayé, tá a bá dénú ìsìn ká mọ̀ pé àjẹ́ nǹkan kan níwájú Olódùmarè. Kárí ara wa sílẹ̀ pátápátá, torí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tí wọn ò tiẹ̀ mọ Bíbélì, wọ́n ní ìgbéraga ní ìgbérasánlẹ̀. Bíbélì náà sì sọ fún wa wípé ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú. Àpẹẹrẹ kejì tí Sólómọ́nì fi lélẹ̀, àpẹẹrẹ ìsìn kejì tí Sólómọ́nì fi lélẹ̀ ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí inú ẹsẹ̀ ìkẹtàlélógún ló wà. Àpẹẹrẹ náà sì ni àpẹẹrẹ dídarí àdúrà wa sí Ọlọ́run tààrà láì ṣẹ̀ṣẹ̀ máa wá alárinà kankan. Inú ẹsẹ̀ ìkẹtàlélógún ní abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹtàlélógún yẹn, ṣé Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ìwé mímọ́ ní Sólómọ́nì sì wí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kò sí Ọlọ́run tó dàbí rẹ lókè ọ̀run tàbí ní ìsàlẹ̀ ilẹ̀, tí í pa májẹ̀mú àti àánú mọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀, tí ń fi gbogbo ọkàn wọn rìn níwájú rẹ̀. Ó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀, ó darí àdúrà ń tààrà sí Ọlọ́run ni, Ọlọ́run Ísírẹ́lì. Kò gba ọ̀nà ọ̀dọ̀ alárinà, kò ní ní orúkọ Ọlọ́run Mósè, kò ní ní orúkọ Ọlọ́run Árónì, kò ní ní orúkọ Ọlọ́run Élì, kò ní ní orúkọ Ọlọ́run Sámúẹ́lì, kò ní ní orúkọ Ọlọ́run Èlíjà. Ó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ nípa dídarí àdúrà rẹ̀ tààrà sí ọ̀dọ̀ Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹtàlélógún ìwé tá a kà, àpẹẹrẹ ìsìn kejì tó fi lélẹ̀ nù. Nínú ayé lónìí, àwọn èèyàn la fi ń ṣàtẹ̀gùn sádùúà lọ́pọ̀lọpọ̀ ní orúkọ bàbá wa lórí òkè yìí, lórúkọ Ọlọ́run báyìí, Ọlọ́run ẹni báyìí, Ọlọ́run ẹni báyìí, Ọlọ́run ẹni báyìí. Gbogbo orú àdúrà báwọn kò wà ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò wà ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Sólómọ́nì
ó darí àdúrà rẹ̀ tààrà sí ọ̀dọ̀ Ọlọ́run láì gba ọ̀nà ọ̀dọ̀ alárinà kankan. Àpẹẹrẹ kẹta tí Sólómọ́nì fi lélẹ̀ nínú àdúrà yìí, nínú ẹsẹ̀ ìkẹtàlélógún yẹn náà ló wà sí ìkẹrìnlélógún tó parí abala àkọ́kọ́ yìí. Ó ní àpẹẹrẹ ìyìn àti ọpẹ́. Ó fi àpẹẹrẹ ìyìn àti ọpẹ́ lélẹ̀ nínú ìsìn. Nínú ẹsẹ̀ ìkẹtàlélógún yẹn àti ìkẹrìnlélógún, Sólómọ́nì wí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kò sí Ọlọ́run tó dàbí rẹ lókè ọ̀run tàbí ní ìsàlẹ̀ ilẹ̀, tí ń pa májẹ̀mú àti àánú mọ́ pẹ̀lú àwọn tí ó fẹ́ràn pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀, tí ń fi gbogbo ọkàn wọn rìn níwájú rẹ̀. Gbogbo ẹsẹ̀ ìkẹtàlélógún pátá ìyìn ni fún Ọlọ́run. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ní òkè ọ̀run, kò sẹ́ni tó dàbí rẹ̀ nísàlẹ̀ ilẹ̀, ìyìn ni. Ńgbòdì ẹsẹ̀ ìkẹrìnlélógún ó fọpẹ́ sí ẹni tí ó bá ìránṣẹ́ rẹ̀ Dáfídì bàbá mi pa ohun tí ìwọ ṣe ìlérí fún un mọ́. Ìwọ fi ẹnu rẹ sọ pẹ̀lú, ó sì ti fi ọwọ́ rẹ ṣe gẹ́gẹ́ bó ṣe rí lónìí. Ó dúpẹ́ fún lọ́wọ́ Ọlọ́run fún mímúṣẹ ìlérí rẹ̀ tó ṣe fún Dáfídì ọba bàbá rẹ̀. Ẹnìkan wá wípé ta ni Ọlọ́run yìí gan-an tá ń darí àdúrà yìí sí, tí Sólómọ́nì ń yìn, tí Sólómọ́nì ń bu ọlá fún, tó Sólómọ́nì ń kì ní ẹsẹ̀ ìkẹtàlélógún sì jẹ́ kó yé wa pé Ọlọ́run tí ń kì ní ó ní Ọlọ́run tí ò pé méjì. Ó ní Ọlọ́run tí ò sí àfiwé rẹ̀. Ó ní Ọlọ́run tí ò sí ẹni tó dàbí rẹ̀ lókè ọ̀run àbí nísàlẹ̀ ilẹ̀. Ọlọ́run tí ń yìn tí ń kì lọ́lọ́run tó jólóòtọ́, Ọlọ́run tó jólódodo, Ọlọ́run tí ń wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀, Ọlọ́run tí ń ṣèlérí tí ń mú un ṣẹ. Ó ṣèlérí fún Dáfídì ó sì mú un ṣẹ. Olóòótọ́ ó ní Ọlọ́run. Ìdí nìyí tó fi jẹ́ pé ńgbòdì ẹsẹ̀ ìkẹrìnlélógún tó wá ń yìn tó ń dúpẹ́ pé o ṣé o fún ìmúṣẹ ọ̀rọ̀ rẹ tó sọ fún bàbá mi, tó ṣẹnú ayé mi. Ẹnìkan wà ní ọ̀rọ̀ wo ni Ọlọ́run sọ fún bàbá rẹ̀ tó ń ṣẹnú ayé Sólómọ́nì? Ọ̀rọ̀ wo lọ́lọ́run sọ fún bàbá Sólómọ́nì tí ń ṣẹnú ayé Sólómọ́nì? Tá a bá fẹ́ mọ̀, ẹ jẹ́ á tẹ̀lé mi lọ sínú ìwé Sámúẹ́lì kejì orí keje. Sámúẹ́lì kejì orí keje abala keje ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹrìndínlógún ló sọ ìbẹ̀ lọ́lọ́run ti ṣèlérí yẹn fún Dáfídì tó wá ṣẹ, tí Sólómọ́nì ń dúpẹ́ fún nínú orí ìkẹjọ àwọn ọba kìíní. Ṣé ẹ ti wà ń bẹ̀? Sámúẹ́lì kejì orí keje bẹ̀rẹ̀ ní abala keje ẹsẹ̀ ìkọkànlá. Ìwé mímọ́ ní Olúwa sì wí fún ọ pé, ìyẹn ò ní Dáfídì, Olúwa yóò kọ́ ilé kan fún ọ. Nígbà tí ọjọ́ rẹ bá pé, tí ìwọ sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ, Dáfídì lọ́lọ́run bá sọ̀rọ̀ ń bẹ̀ ń wo, èmi ó sì gbé irú ọmọ rẹ lékè lẹ́yìn rẹ, èyí tí ó ti inú rẹ jáde wá. Èmi ó sì fi ìdí ìjọba rẹ̀ kalẹ̀. Òun ó sì kọ́ ilé fún orúkọ mi. Òun ó sì kọ́ ilé fún orúkọ mi. Èmi ó sì fi ìdí ìtẹ́ ìjọba rẹ̀ kalẹ̀ láíláí. Èmi ó sì máa ṣe bàbá fún un. Òun ó sì máa jẹ́ ọmọ mi. Bí òun bá dẹ́ṣẹ̀, èmi ó fi ọ̀pá ènìyàn nà àti ìnà àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n àánú mi kì yóò yí padà kúrò lọ́dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí èmi ti mú kúrò lọ́dọ̀ Sọ́ọ̀lù, tí èmi sì mú kúrò níwájú rẹ̀. A ó sì fi ìdílé rẹ̀ àti ìjọba rẹ̀ múlẹ̀ níwájú rẹ̀ títí láí. A ó sì fi ìdí ìtẹ́ rẹ̀ múlẹ̀ títí láí. Ìlérí yìí lọ́lọ́run ṣe fún Dáfídì. Ìlérí yìí lọ́lọ́run mú ṣẹ nínú ayé Sólómọ́nì, torí Sólómọ́nì lọmọ Dáfídì náà tí Ọlọ́run gbé kalẹ̀ sórí ìtẹ́ Dáfídì. Sólómọ́nì náà lọmọ Dáfídì náà, èyí tí ó kọ́ tẹ́ḿpìlì tọ́lọ́run sọ ní ẹsẹ̀ ìkẹtàlá pé yóò kọ́ ilé fún orúkọ mi nínú ibi tá a kà tán yìí. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni rí. Alágbára lọ́lọ́run wa, kì í wí bẹ́ẹ̀ kọ́mọ̀ sí bẹ́ẹ̀. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tí ọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó mú mi nù. Èyí ń wá sún wa sí abala kejì ẹ̀kọ́ wa tá a pè ní ẹ̀bẹ̀ Sólómọ́nì.
ẹ̀bẹ̀ Sólómọ́nì, ìyẹn ní ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-ogójì sí ìkọkàndínlógójì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé àwọn ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-ogójì sí ìkọkàndínlógójì. Nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ìkẹtàdínlógójì, ìkejìdínlógójì àti ìkọkàndínlógójì, nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní Sólómọ́nì ti jírẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, ní Sólómọ́nì ti bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì nípasẹ̀ pé ohun yòówù tí a rò tẹ́lẹ̀ níbi tó bá ṣẹlẹ̀, tí wọ́n bá ti ké pè yín Olúwa, ẹ dá wọn lóhùn. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọjọ ka ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-ogójì yẹn. Sólómọ́nì ní bí ìyàn bá sì mú ní ilẹ̀, bí àjàkálẹ̀ àrùn ni, tàbí ìrẹ̀dànù, tàbí bíbu, tàbí eéṣú, tàbí kòkòrò tí ń jẹ ẹrun bá wà, bí ọ̀tá wọn bá dó tì wọ́n ní ilẹ̀ ìlú wọn, àjàkálẹ̀ àrùn gbogbo, àrùnkárùn gbogbo. ń gbòdì ẹsẹ̀ ìkejìdínlógójì, ó ní àdúrà kí àdúrà àti ẹ̀bẹ̀ kí ẹ̀bẹ̀ tí a bá ti ọ̀dọ̀ ẹnìkan tàbí láti ọ̀dọ̀ gbogbo Ísírẹ́lì ènìyàn rẹ gbà, tí olúkúlùkù yóò mọ ìbànújẹ́ ọkàn ara rẹ̀, bí wọ́n bá ti tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sí ìhà ilé yìí, nígbà náà ni kí o gbọ́ ní ọ̀run ní ibùgbé rẹ. Ẹsẹ̀ tó gbẹ̀yìn wá ní 39, kọkàndínlógójì wá ní nígbà náà ni kí ìwọ ó gbọ́ lọ́run ibùgbé rẹ, kó o sì dáríjì, kí o sì ṣe fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀. Ọkàn ẹni tí ìwọ mọ̀, nítorí ìwọ nìkan ṣoṣo ni o mọ ọkàn gbogbo àwọn ọmọ ènìyàn. Ní abala yìí a rí i pé Sólómọ́nì ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ń bẹ Ọlọ́run Olódùmarè pé tá àìròtẹ́lẹ̀ àjálù bí bá dé báwọn èèyàn mi, àjálù bí ó lè jẹ́ ìyàn, àjálù bí ó lè jẹ́ àjàkálẹ̀ àrùn, àjálù bí ó lè jẹ́ ìrẹ̀dànù, ikú ọ̀wọ̀wọ́, àjálù bí ó lè jẹ́ bíbu, ìbàjẹ́, àjálù bí ó lè jẹ́ eéṣú tàbí kòkòrò ajẹnirun tí ń jẹ nǹkan oko wọn run, ó lè jẹ́ ọ̀tá tó gbógun tì wọ́n, ó lè jẹ́ àjàkálẹ̀ àrùn, ó lè jẹ́ àrùn kárùn yòówù tí ìbá jẹ́. Sólómọ́nì bẹ Ọlọ́run pé bá a bá rí ẹnìkan tàbí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ní apawọ́pọ̀ ní àjọ gbàdúrà tí wọ́n tẹ́wọ́ sí ọ̀nà ibi ilé yìí wà, Olúwa nú àánú rẹ dá wọn lóhùn, dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, ohun yòówù tí wọ́n bá béèrè Olúwa ṣe fún wọn. Ọmọ kan gbogbo ènìyàn ṣe fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọkàn rẹ̀. Tẹ́ ẹ bá wo àdúrà yìí, ẹ rí wípé kìí ṣàdúrà mọ́tara ẹni nìkan. Àdúrà yìí gan pàápàá ó kọjá sáà Sólómọ́nì lórí ìtẹ́. Ó ń gbàdúrà fún àkókò tí ń bọ̀ gan lẹ́yìn ìgbà tóun ò ní sí lórí ìtẹ́ mọ́, ó gbà mádùúà. Èyí fi hàn wá àpẹẹrẹ mìíràn nú ayé Sólómọ́nì wípé ká má jẹ́ onímọ̀ tara ẹni nìkan nínú àdúrà wa gbogbo, bí mo ṣe ń tẹnu mọ́ látẹ̀ẹ̀kan. Eléyìí òun ló sún wa lọ sí abala kẹta ẹ̀kọ́ wa, èyí tá a pè ní ẹ̀bẹ̀ Sólómọ́nì fún ìdáríjì. Lẹ́yìn tí Sólómọ́nì bẹ Ọlọ́run tán pé a lè rí àjálù bí irú èyí òwù tí ìbá jẹ́, ìyàn ní o, adẹnirun ní o, ogun ní o, ó yòówù tí jàjálù bí, táwọn èèyàn bá ti ké pè ọ́ Olúwa, báwọn èèyàn rẹ bá ti ké pè ọ́ bàbá, dákun dáríjì wọn, dákun dá wọn lóhùn. Bọ́ bá ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́fàjálù bí, Olúwa bàbá gbóhùn wọn bí wọ́n bá ti ké pè ọ́. Ṣùgbọ́n ní abala tó gbẹ̀yìn yìí, Sólómọ́nì wá dojúkọ pé báwọn èèyàn gan bá ti ẹ̀ mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, tí wọ́n bá ti lè tẹ̀lé àwọn gbèdéke 5 kan tí n ó fi lélẹ̀ yìí, Olúwa dá wọn lóhùn. Tẹ́ ẹ bá wo ìwé tó wà lọ́wọ́ wa, àwọn ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ 450, 46, ibẹ̀ la wà.
nínú ẹsẹ̀ ìkẹrìnláàádọ́ta ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Sólómọ́nì ní bí wọ́n bá sì ṣẹ̀ ọ́, bí wọ́n bá sì ṣẹ̀ ọ́, nítorí kò sí ẹnìkan tí kì í ṣẹ̀, bí wọ́n bá sì bínú sí wọn tó fi wọ́n lé àwọn ọ̀tá wọn lọ́wọ́, táwọn ọ̀tá wọn sì kó wọn lọ sí ilẹ̀ ìgbèkùn, sí ilẹ̀ ọ̀tá, jíjìnà ni tàbí nítòsí ni. Ó wá gbé àwọn gbèdéke 5 kalẹ̀. Tí wọ́n bá ti lè mú àwọn gbèdéke 5 yìí ṣẹ, Olúwa dákun fàánú dá wọn padà sílẹ̀ lérí. Kí ni àwọn gbèdéke náà? Tó ní tí àwọn ọmọ Ísírẹ́lì bá ti mú ṣẹ, k'Ọlọ́run ó fàánú kó dá wọn padà wá sí ilẹ̀ lérí, kó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Gbèdéke àkọ́kọ́ ó ní gbèdéke ìyípadà ọkàn, gbèdéke àròjinlẹ̀. Ìyẹn la rí ní abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹta ó dín ní 47. Ìwé mímọ́ ní bí wọ́n bá sì ro inú ara wọn wò, tí wọ́n bá ro inú ara wọn wò, ìyẹn ò ní wípé tí wọ́n bá ro àròjinlẹ̀, tí wọ́n sì rí pé àwọn ti ṣìṣe, tí wọ́n rí pé àwọn ti ṣẹ̀. Gbèdéke àkọ́kọ́ èyí tí Sólómọ́nì gbé kalẹ̀ nù. Táwọn èèyàn yìí bá ti ràròjinlẹ̀, tí wọ́n rí àṣìṣe wọn, Olúwa fàánú dáríjì. Gbèdéke kejì tó gbé kalẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta ó dín ní 50 òun náà ni pé kìí wá ṣe pé wọ́n ro àròjinlẹ̀, wọ́n rí àṣìṣe wọn nìkan. Ó fi gbèdéke kejì kún. Nígbà tí wọ́n ro àròjinlẹ̀, tí wọ́n rí àṣìṣe wọn, ó wá fi kún pé tí wọ́n sì ṣetán láti yí padà kúrò nínú àṣìṣe wọn sọ́dọ̀ ẹ̀yìn Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta náà tó ti wí bẹ́ẹ̀. Ó ní bí wọ́n bá sì ro inú ara wọn wò ní ilẹ̀ níbi tí wọ́n gbé kó wọn ní ìgbèkùn lọ, tí wọ́n bá sì ronú pìwàdà. Ẹ má gbàgbé o, gbèdéke àkọ́kọ́ ni pé tí wọ́n bá ro àròjinlẹ̀, tí wọ́n rí àṣìṣe wọn. Gbèdéke kejì ni pé tí wọ́n sì ṣetán láti yí padà kúrò nínú àṣìṣe wọn, k'Ọlọ́run dáríjì wọn. Gbèdéke kẹta òun ni nígbà tí wọ́n ro àròjinlẹ̀, tí wọ́n rí àṣìṣe wọn, tí wọ́n sì ṣetán láti gbé ìgbésẹ̀ láti yí padà. Gbèdéke kẹta tí Sólómọ́nì gbé kalẹ̀ ni pé tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì bẹ̀bẹ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta, Bíbélì ní tí wọ́n bá sì bẹ̀ ọ́ ní ilẹ̀ àwọn tí ó kó wọn nígbèkùn lọ, wípé àwa ti dẹ́ṣẹ̀, àwa ti ṣe ohun tí kò tọ́, àwa ti ṣe búburú. Nǹkan gbèdéke kẹta nù. Ẹ má gbàgbé gbèdéke àkọ́kọ́ ni pé wọ́n ro àròjinlẹ̀, wọ́n rí ipá wọn ṣàṣìṣe. Gbèdéke kejì ni pé wọ́n ṣetán láti yí padà kúrò nínú àṣìṣe wọn. Gbèdéke kẹta ni pé wọ́n sì bẹ Olúwa, wọ́n gbàdúrà pé Olúwa, a mọ̀ pé a ti ṣẹ̀, a sì ti ṣe ohun tí ò tọ́, a ti ṣe búburú. Tí wọ́n bá gbàdúrà. Gbèdéke kẹrin òun ni pé nígbà tí wọ́n wá gbàdúrà tán, kí wọ́n ṣetán láti yí padà tọkàntọkàn. Ìyẹn ni ẹsẹ̀ ìkejì ó dín ní 50 sọ fún wa. Ẹsẹ̀ ìkejì ó dín ní 50 ní bí wọ́n bá sì fi gbogbo àyà àti gbogbo ọkàn wọn yí padà sí ọ. Ìyẹn ò ní pé tí wọ́n ṣetán láti wọ́n yí padà pátápátá sí Ọlọ́run. Kìí ṣe tí wọ́n yí padà láàbọ̀, kìí ṣe tí wọ́n fẹnu jẹ́wọ́ lásán tí wọn ò fi sí ìjẹ́wọ́ yẹn sínú ṣe. Gbèdéke yẹn ti di 4 o. Ẹ má gbàgbé gbèdéke àkọ́kọ́ ni wọ́n ro àròjinlẹ̀, wọ́n rí pé àwọn ṣàṣìṣe. Gbèdéke kejì ni pé wọ́n ṣetán láti yí padà kúrò nínú àṣìṣe wọn. Gbèdéke kẹta ni pé wọ́n bẹ Ọlọ́run fún ìdáríjì, wọ́n rí nígbà wọ́n ráṣìṣe wọn tán. Gbèdéke ẹlẹ́ẹ̀kẹrin wá ni wípé wọ́n ti múra tán, wọ́n sì yí padà pátápátá. Wọ́n yí padà tọkàntọkàn kúrò nínú àṣìṣe wọn. Gbèdéke karùn-ún èyí tí Sólómọ́nì tó gbé kalẹ̀ kí wọ́n tó lórí ìdáríjì gbà, òun ni pé tí wọ́n sì ń pòǹgbẹ láti padà sí ilẹ̀ ìlérí. Tí wọ́n ń pòǹgbẹ láti padà sí ilẹ̀ ìlérí. Èyí wọn la rí ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkejì ó dín ní 50 yẹn, níbi tí ìwé mímọ́ ní ti ní tí wọ́n sì gbàdúrà sí ọ sí ilẹ̀ wọn.
ilẹ̀ tí ìwọ ti fi fún àwọn bàbá wọn, ìlú tí ìwọ ti yàn. ìyẹn ò ní tí ọkàn wọn ń pòǹgbẹ fún ilẹ̀ wọn, tí wọ́n ń gbàdúrà láti padà sí ilẹ̀ wọn, tí wọ́n ń pòǹgbẹ lẹ́yìn tí wọ́n ti yí padà tọkàntọkàn, lẹ́yìn tí wọ́n bá ṣe nǹkan márààrún. Ẹ má gbàgbé o, kí ni nǹkan àkọ́kọ́? Wọ́n ro àròjinlẹ̀, wọ́n rí pé àwọn ṣàṣìṣe. Kí ni nǹkan kejì? Wọ́n ṣetán láti yí padà kúrò nínú àṣìṣe wọn, wọ́n ronú pìwàdà. Nǹkan kẹta, wọ́n gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Nǹkan kẹrin, wọ́n sì yí padà tọkàntọkàn sọ́lọ́run. Nǹkan karùn-ún, wọ́n pòǹgbẹ fún ilẹ̀ wọn láti ilẹ̀ ibi tá a kó wọn lẹ́rú lọ. Tí nǹkan márààrún yìí bá ti ṣẹlẹ̀, Sólómọ́nì gbàdúrà sí Ọlọ́run ní ẹsẹ̀ 51 àti 50 tẹ́kọ̀ọ́ wa ti dúró lọ́sẹ̀ yìí wípé nígbà náà ni kí ìwọ kí ó gbọ́ àdúrà wọn. Nígbà náà, nígbà tí wọ́n bá tó ṣe nǹkan márààrún, nígbà náà tí wọ́n bá ṣe nǹkan márààrún ni kí ìwọ kí ó gbọ́ àdúrà wọn àti ẹ̀bẹ̀ wọn ní ọ̀run ibùgbé rẹ, kí o sì mú ọ̀ràn wọn dúró, kí o sì dáríjì àwọn ènìyàn rẹ tí ó ti dẹ́ṣẹ̀ sí ọ, àti gbogbo ìrékọjá wọn nínú èyí tí wọ́n ti ṣẹ̀ sí ọ, kí o sì fún wọn ní àánú níwájú àwọn tó kó wọn nígbèkùn lọ, kí wọn kí ó lè ṣàánú fún wọn. Nígbà náà ni kí ìwọ kí ó gbọ́ wọn, kó gbọ́ àdúrà wọn àti ẹ̀bẹ̀ wọn. Nígbà tí wọ́n bá ṣe nǹkan márààrún, nígbà tí wọ́n bá ṣe nǹkan márààrún, tí wọ́n ro àròjinlẹ̀, tí wọ́n rí àṣìṣe wọn, tí wọ́n ronúpìwàdà, tí wọ́n yí padà kúrò nínú àṣìṣe wọn, tí wọ́n gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kúrò nínú àṣìṣe wọn, tí wọ́n sì yí padà tọkàntọkàn, kì í ṣe láàbọ̀ ọkàn, tọkàntọkàn, tí wọ́n sì pòǹgbẹ fún ilẹ̀ ìlérí. Nígbà náà ni kí Ọlọ́run kó gbọ́ àdúrà wọn. Nínú abala kẹta ẹ̀kọ́ yìí, a rí i pé gbogbo àdúrà tí Sólómọ́nì gbà ń bí náà kì í máa ṣàdúrà mọ́ tara ẹni nìkan. Àdúrà tí ó sì kọjá sáà tí ó lò lórí oyè ni gẹ́gẹ́ bí ọba. Ó gbàdúrà yẹn ṣáájú sáà tí ó lò lórí oyè lọ́pọ̀lọpọ̀ ọdún, títí láé tí òun ti lọ síbi táwọn àgbáre. Àdúrà tó sì gbà wọn sì máa ṣiṣẹ́ lórí àwọn ọmọ Ísírẹ́lì. Kì í ṣàdúrà mọ́ tara ẹni nìkan, àdúrà tó bùkún fún gbogbo àwọn ènìyàn rẹ̀ ni. Kì í ṣe láti tẹ́fẹ̀ẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ lọ́rùn bí mo ti ń tẹnu mọ́ láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, ṣùgbọ́n láti tẹ́ Ọlọ́run lọ́rùn àti láti mú àwọn ènìyàn rẹ̀ wà ní déédéé pẹ̀lú Ọlọ́run. Ìgbáyégbádùn àwọn ènìyàn rẹ̀ ó jẹ́ lọ́kàn gẹ́gẹ́ bí aṣáájú wọn. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tí ó ti tẹnubodò tó ti mú mi òní yìí. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ bíi kókó 3 àbí 4 nínú ẹ̀kọ́ yìí fún àgbéyẹ̀wò, fún àgbọ́ronú, fún àmúlò nínú ìgbé ayé wa ojoojúmọ́. Sólómọ́nì fi àpẹẹrẹ ìsìn lélẹ̀ ní àwọn ọ̀nà tó pọ̀ nínú ẹ̀kọ́ yìí. Ẹ má gbàgbé, ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, òun ni àwọn aṣáájú fàpẹẹrẹ ẹ̀sìn lélẹ̀. Àpẹẹrẹ àkọ́kọ́ tí Sólómọ́nì sì fi lélẹ̀, bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, òun náà ni wípé ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ àti ìjọ̀wọ́ ara ẹni pátápátá fún Ọlọ́run ó fi lélẹ̀. Nígbà tó dé ibi ìsìn tó dúró níwájú gbogbo èèyàn tó káwọ́ òkè, nígbà tó dé ibi ìsìn tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà tó kúnlẹ̀, ó fi ọ̀wọ̀ fún Ọlọ́run, ó rẹ ara rẹ̀ sílẹ̀ láì fi pé ipò tó dìmú láàrin ìlú bí ọba ṣe. Ìwọ olùgbọ́ ẹ̀kọ́ yìí, ó fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, ẹ jẹ́ á kọ́ ìrẹ̀lẹ̀ nínú ìsìn. Ohun yòówù tó lè jẹ́ nínú ayé, ipò yòówù tó lè dìmú nínú ayé, nígbà tó bá débi ìjọsìn, rẹra rẹ̀ sílẹ̀ pátápátá. Bíbélì ní ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ ga láò rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ẹni ó bá ra ara rẹ̀ sílẹ̀ lágbéga. Bíbélì ò dúró síbẹ̀ nìkan, ó tún ní ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọn ò sì mọ Bíbélì, wọn ní ìgbéraga ní ìgbérasánlẹ̀. Sólómọ́nì ra ara rẹ̀ sílẹ̀ níwájú Olúwa. Ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ àti ìjọ̀wọ́ ara ẹni pátápátá fún Ọlọ́run hàn.
ó kúnlẹ̀ lórí eékún rẹ̀ ó sì káwọ́ òkè láti bẹ̀rẹ̀ àdúrà dé òpin rẹ̀. Ẹ jẹ́ ká kọ́ láti mọ rẹ ara wa sílẹ̀ wájú Olúwa. Lónìí ọ̀pọ̀lọpọ̀ ti gbéraga àyà là ń wá sílé Olúwa láti wá jọ́sìn. À ń bọ̀ wá aṣọ wa hàn, à ń bọ̀ wá fẹ́ni ipò wa hàn láwùjọ. Asán nínú asán, gbogbo ẹ̀ ìmúlẹ̀mófò. Ta ni ọ́ wájú Olódùmarè? Ní yòówù tó jẹ́, ìdí ní ọ̀jẹ̀ ọkàn yìí. Mọ Ọlọ́run lọ́lọ́run kó o sì fi ọ̀wọ̀ tó yẹ fún. Ohun kan kejì tí mo fẹ́ tẹ mọ́ inú ẹ̀kọ́ yìí, Sólómọ́nì fi àpẹẹrẹ hàn wá wípé ńgbà tá a bá fẹ́ gbàdúrà ká darí àdúrà wa tààrà sọ́dọ̀ Ọlọ́run. Kì í ṣe nípa bàbá kan lórí òkè yìí, kì í ṣe nípa áńgẹ́lì Gabriel, áńgẹ́lì Jacob, kì í ṣe nípa ẹnikẹ́ni, ṣùgbọ́n ní orúkọ ẹnikẹ́ni bí kò ṣe tààrà sí Ọlọ́run. Eléyìí náà sì ni Jésù fi kọ́ wa nú májẹ̀mú titun. Nígbà táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ bá wípé olùkọ́ni kọ́ wa báwa ó ṣe máa gbàdúrà. Jòhánù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ó ṣe máa gbàdúrà. Jésù wí fún wa pé báyìí ni kí ẹ̀yin ó máa gbàdúrà. Mátíù 4:9, bàbá wa tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tí ẹni ká ṣe láyé. Ẹ darí àdúrà yín tààrà sọ́dọ̀ bàbá ọ̀run. Kò ní nípasẹ̀ alárinà kankan. Sólómọ́nì ó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ pé ní orúkọ Èlíjà, lórúkọ Mósè, lórúkọ Árónì, lórúkọ Élì, lórúkọ Sámúẹ́lì, àwọn wòlíì Ọlọ́run Èlíjà o. Rárá, ó darí àdúrà rẹ̀ tààrà sọ́dọ̀ Ọlọ́run. Bí ẹnìkan bá wá tiẹ̀ wà tí a ní láti gbàdúrà ní orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, Jésù Kristi nìkan ṣoṣo ni. Torí òun ni ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì wá ní àwòrán ènìyàn. Ó gba ikú wa kú ikú oró tá a bá kú, ó gba ìyà wa ìyà ẹ̀ṣẹ̀ tá a bá jẹ, ó gbà jẹ láti ṣe ètò àlàáfíà láàrin àwa ènìyàn àtọlọ́run. Ìdí sì nìyí tó fi ní ohunkóhun tẹ́ ẹ bá béèrè ní orúkọ mi, bàbá mi ó ṣe. Tẹ́ bá lọ sínú ìwé Jòhánù 14:13 sí 14 rẹ̀, Jòhánù 14:13 sí 14 rẹ̀, Jésù ní ohunkóhun tí ẹ̀yin bá béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yìn bàbá lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe. Ẹgbọ́n tí Jésù ò wí o. Jésù sọ wípé ní dídá orúkọ mi o. Ó ní orúkọ mi ni o. Lónìí lọ́pọ̀lọpọ̀ ọjọ́ orúkọ Olúwa là ń kàn dá, orúkọ Jésù là ń kàn dá o, kì í ṣe bá ń gbàdúrà lórúkọ rẹ̀ o. Nínú ẹsẹ̀ 14 ìwé Jòhánù kan náà, ẹsẹ̀ 13 àti 14, John 16:23 and 24, Jésù tún sọ̀rọ̀ ńbẹ̀ ó ní, àti ní ijọ́ náà ẹ̀yin kì ó bi mí léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá mi ní orúkọ mi, òun ó fi fún yín. Títí dìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí gbà kí ayọ̀ yín ó lè kún. So bí orúkọ kan bá wà tí ọmọlẹ́yìn Kristi yẹ kó máa fi gbàdúrà, orúkọ Jésù nìkan ni, kì í ṣe orúkọ bàbá yín lórí òkè yìí, kì í ṣe orúkọ áńgẹ́lì kankan, orúkọ Jésù nìkan. Àdúrà wa yẹ kó máa wà ní ìbámu, tó yẹ bá yé wa, ọ̀rọ̀ Ọlọ́run bá yé wa, àdúrà wa yẹ kó máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ká sì tẹ̀lé ẹ̀kọ́ tí Kristi fi kọ́ wa àti tí àwọn aṣáájú àpẹẹrẹ yìí, ká tẹ̀lé àpẹẹrẹ ìsìn táwọn aṣáájú ìsìn tí wọ́n fi lélẹ̀ fún wa. Àtẹnumọ́ kẹta tí mo fẹ́ ṣe inú ẹ̀kọ́ yìí ni pé Sólómọ́nì ó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ pẹ̀lú ìyìn àti ọpẹ́. Ó bẹ̀rẹ̀ ìjọsìn rẹ̀, àdúrà ìyàsímímọ́ rẹ̀ pẹ̀lú ìyìn àti ọpẹ́ sí Ọlọ́run. Ó yin Ọlọ́run, ó ní kò sí ẹni tó dàbí rẹ̀ ní òkè ọ̀run àbí ní ayé nísàlẹ̀ ilẹ̀. Ó yìn, ó sì tún dúpẹ́ fún un pé ó ṣèlérí, ó múṣẹ. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí, ohun tó sọ fún bàbá òun ó múṣẹ bó ṣe rí lónìí yìí. Sólómọ́nì fàpẹẹrẹ kọ́ wa pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn, tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà, ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìyìn sí Ọlọ́run.
ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run. Kí ni ìyìn? Kí lọpẹ́? Nígbà tá à ń yin Ọlọ́run, à ń mọ rírì rẹ̀ ni. Nígbà tá à ń yin Ọlọ́run, à ń kì í ni. Nígbà tá à ń yin Ọlọ́run, à ń yìn nítorí ntọ́lọ́run jẹ́ nínú ara rẹ̀. Ẹlẹ́dàá, adẹ́dàá, aṣẹ̀dá, ẹni tó ti wà, tó sì ń bẹ, tí ó máa wà títí ayérayé. Ẹni tí gbogbo agbára ọ̀run àtayé wà ń kàwọ́ rẹ̀. À ń yìn nígbà tá à ń kì í nítorí ntọ́ jẹ́ nínú ara rẹ̀. Ṣùgbọ́n à ń dúpẹ́ fún un nígbà tá à ń fọkàn mórè hàn fún ohun tó ṣe, ohun tọ́lọ́run ṣe nínú ayé wa. Sólómọ́nì fi àpẹẹrẹ ìyìn àti ọpẹ́ láti bẹ̀rẹ̀ ìjọsìn wa fọ́lọ́run, ó fi hàn wá nínú ẹ̀kọ́ yìí. Ó sì tọ́ kémi àti yín kọ́ ẹ̀kọ́ lára ṣáájú yìí. Àtẹnumọ́ ẹ̀kẹrin tí mo fẹ́ ṣe ni pé Sólómọ́nì fi àpẹẹrẹ hàn wá nínú ẹ̀kọ́ yìí wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ká má jẹ́ àdúrà wa má jẹ́ àdúrà ìmọ̀tara ẹni nìkan ní gbogbo ìgbà. Kí n rí tèmi ṣe, tèmi ń rí tèmi ṣe, ń rí tèmi ṣe nínú gbogbo àdúrà tá a ti ń wò, ní gbogbo ẹ̀kọ́ ìta kọ́ lọ́sẹ̀ yìí. Kò sí ibi kankan nínú ẹ̀kọ́ tá a kọ́ lọ́sẹ̀ yìí tí Sólómọ́nì ti gbàdúrà fara ẹ̀ nìkan. Àbẹ́ rí mbẹ̀, èmi ò rí o. Ó gbàdúrà fún gbogbo Ísírẹ́lì àtòun náà gẹ́gẹ́ bí ọmọ Ísírẹ́lì. Ó sì gba àdúrà yẹn débi pé ìmúṣẹ àdúrà ọ̀hún ó kọjá sáà rẹ̀ tí ó lò lórí ìtẹ́. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má jẹ́ onímọ̀tara ẹni nìkan nínú àdúrà. Ká má gbàdúrà fún ìlú, fún ìjọ, fún ẹbí, fún ará, fún ọ̀rẹ́, fún ẹnu iṣẹ́, ibi iṣẹ́ àti ibi gbogbo àtorílẹ̀-èdè wa. Sólómọ́nì fi àpẹẹrẹ mímọ́ jẹ́ onímọ̀tara ẹni nìkan nínú ìsìn, nínú àdúrà, ó fi hàn wá nínú ẹ̀kọ́ yìí. Ẹ jẹ́ ká kọ́ láti tẹ̀lé àpẹẹrẹ rẹ̀. Ní ìparí, ohun kan karùn-ún tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní pé Sólómọ́nì ó tẹnumọ́ ìrònúpìwàdà tòótọ́ àti fífínúfíndọ̀ jọ̀wọ́ ọkàn àtayé ẹni fún Ọlọ́run pátápátá ká lè rí ìdáríjì gbà nínú ẹ̀ṣẹ̀. Ó fi hàn wá nínú àdúrà, nínú ẹ̀kọ́ yìí. Nígbà tí ń gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ó gbé gbèdéke 5 kalẹ̀, bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, gbèdéke 5 tí àwọn èèyàn yìí bá ro àròjinlẹ̀ tí wọ́n ráṣìṣe wọn. Báwọn èèyàn yìí bá ṣe tán láti yí padà kúrò nínú àṣìṣe wọn. Báwọn èèyàn yìí bá gbàdúrà tí wọ́n jẹ́wọ́ rẹ̀ tí wọ́n sì kọ̀ ọ́ lẹ̀. Táwọn èèyàn yìí sì yí padà tọkàntọkàn. Táwọn èèyàn yìí sì pòǹgbẹ láti padà sí ilẹ̀ ìlérí kúrò lóko ẹrú. Olúwa nígbà náà ni kó gbọ́ àdúrà wọn. Kò sẹ́ni tí ì ṣẹ̀. Gbogbo ènìyàn, ìwé mímọ́ jẹ́ ó yé wa nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 pé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Tó amen tí ń bá yín sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n abala kejì ẹsẹ̀ yẹn ni ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun nínú Jésù Kristi. Kò sẹ́ni kankan tí kì í ṣe ẹlẹ́ṣẹ̀, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Ìyàtọ̀ tó kàn wá ń bẹ ni pé àwọn ẹlẹ́ṣẹ̀ kan wọ́n ti ráàánú gbà, wọ́n ti gba ìgbàlà nínú Jésù Kristi. Nítorí náà wọ́n ti rí àánú gbà nípa pé wọ́n fi ìgbàgbọ́ wọn sínú Jésù, ẹni tó ti san gbèsè ẹ̀ṣẹ̀ wa, tó sì ti dá wa láre. Tọ́lọ́run bá sì dáyàn láre, bí gbogbo ayé yìí máa ń tẹ̀ ń dá lẹ́bi, wọ́n kàn ń dá mi sínú apẹ̀rẹ̀ ní òfo ni, asán ni. Torí ìdí èyí, ìwọ olùgbọ́ mi, ìwọ a tó wà nínú ẹ̀ṣẹ̀ bí? Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká ronú pìwàdà tòótọ́. Torí pé ẹ̀ṣẹ̀ ń mú ìjìyà wá, ìrònúpìwàdà tòótọ́ ó sì mú ìdáríjì wá. Bí a bá ronúpìwàdà tòótọ́ tá a sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ra àánú gbà. A ó sì dá wa láre, a ò sì ní jẹ ẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn mọ́. A ó sì di ẹni tá a dá láre nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò, tó ti mú mi nìyẹn. Ẹlẹ́ṣẹ̀ ẹ yí padà, èéṣe tẹ́ ó fi kú. Ẹlẹ́ṣẹ̀ ẹ yí padà, èéṣe tí ẹ ó fi
ẹlẹ́dàá yín ní ń béèrè, ẹni tó fẹ́ bá òun gbé. Ikú rẹ̀ yóò já sán bí. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ táwọn tó máa pàdé, má jẹ́ kí ikú Jésù kó já sán lórí rẹ̀. Mo fàyín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nílé ìjọsìn wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 9 oṣù kẹsàn-án 2024 ọdún àti ẹyọ mẹ́rin yìí. Àdúrà mi ni pé ńgbà tá à máa ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó ṣì wá ń yé jù báyìí lọ, yóò sì ràn wá lọ́wọ́ láti má ṣe jẹ́ olùkọ́ tàbí akẹ́kọ̀ọ́ nìkan, bí kò ṣe olùṣe ọ̀rọ̀ náà. Títí ìgbà náà, ire o, ire kàǹkà.